èjìrẹ́ ọ̀kín ará ìsokùn ẹ̀dùn jọ bí ọ̀bẹ kìsì gbẹ́kẹ́sá ó bẹ́ sílé alákìsà ó ṣalákìsà donígbà aṣọ wíníwíní lójú orogún èjìwòrò lójú ìyá rẹ̀ àtètè jí onílẹ̀ gbálẹ̀ ẹ̀dùn jọ bí máa ń bẹ o adùn máa ń bẹ ìrèké bẹ o àyà mi ò já àyà mi ò já láti bíbèjì epo máa ń bẹ ẹ̀wà ń bẹ o iṣu máa ń bẹ àdùn ń bẹ o. Polongo lológbò ń jí alìgbòkùn ẹyẹ lórí ìtẹ́ o polongo lológbò ń jí iye ojúmọ́ ti mú ẹgbẹ́ra nílẹ̀ dìde onígangan ní sọjọ́ bí ẹ̀yìn mo pẹ́ mo dé o mo dé mo fẹ́ mọ̀ kì í bí ológun ẹ̀wù lónìí o táyé lolú Fátímọ̀ tí ń ṣọjọ́ bí lòó ní àyàbólúwà ti fẹ́ tó sì gbéra nílò dìde alájà kẹ́hìndé o alájà kẹ́hìndé Táíbàtù aya alájì Rasaki Àlàó gbéra nílò dìde òní gangan lọ́jọ́ bí ẹ̀yìn èjìrẹ́ ará ìsokùn o ẹ̀dùn jọ bí ọmọ ẹ̀dùn tí ń ṣeré orí igi ọ̀bẹ kìsì gbẹ́kẹ́sá ó fẹsẹ̀ méjèèjì gbẹ́ sílẹ̀ alákìsà ó sọ ọ́ dé onígbà aṣọ nìyí mo ní gbajúmọ̀ ọmọ tí ń gbàkúnlẹ̀ ìyá tí ń gbà dọ̀bálẹ̀ lọ́wọ́ bàbá tó bí wọn lọ́mọ ni wíníwíní lójú orogún èjìwòrò lójú ìyá ẹ̀ ta ni yóò bíbèjì lọ́mọ kó wá náà èjìrẹ́ ọ̀kín o èjìrẹ́ tí mo bí tí mo jójójó èjìrẹ́ tí mo bí tí mo yọ̀yọ̀yọ̀ ni èjìrẹ́ ará ìsokùn ọmọ ẹ̀dùn ṣeré lórí igi èjìrẹ́ wọlé olówó kò lọ ó wọlé ọlọ́lá kò yabẹ̀ ilé alákìsà lórí àti pé èjìrẹ́ sálákìsà ó wá sọ ọ́dọ̀ nígbà aṣọ ó sòtòṣì dọlọ́lá ó sọ aláìríjẹ dolóró tó pọ̀ rẹpẹtẹ ni òkú ọdún ẹkú ìyẹ̀dún kórí jẹ́ ẹpẹ́ láyé àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí ìtòwótọmọ lọ́lá ọlọ́wọ́n ọba alájà Kẹ́hìndé Táíbàtù Táíwò Fátímọ̀ ayabólúwa ti fẹ́ kórí jẹ́ o ní wọ́n ń gbèsònù mi ò ṣe bí ọmọ lọ́lá ọlọ́wọ́n ọba ẹ ṣe tọdún ọdún yìí tó ń wù ní ẹ tún máa ṣe tẹ̀mí ìtìlọ́lá Elédùmarè àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí ìtòwótọmọ lọ́lá ọlọ́wọ́n ọba ni ó dá ẹ̀rọ ló Fátímọ̀ ṣebí wọn láya Bólú ti fẹ́ tó sin ọmọ wọn ní Abẹ́òkúta ọmọ Ẹ̀gbá ọmọ oníṣàbí ọmọ gbogbo àkàlà ọmọ ẹ̀rìnjogún ńlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ogun ológun bá ti láro ogun gangan mo pé kò sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tí wọ́n kì í ṣe lẹ́gbàá lákè nílẹ̀ àwọn kan tó fẹ́ ọlọ́mọ wọ́n mú mi sẹ̀mìsẹ́mì ní Mẹ́kà ṣe báwọn kan ẹ̀ mú mi odò ògún lẹ́gbàá lákè wọ́n ń gbàrà fá ní Mẹ́kà ṣe báwọn kan ẹ̀ ń golú wọn lẹ́gbàá lákè ọmọ abípapọ̀ ayọ̀ òǹgbòlẹ̀ sùkẹ̀sùkẹ̀ ni mo ké sí ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ Aláké ọmọ gbogbo àkàlà ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ àdùgbò àkàlà ṣe bíbẹ̀ níṣe láwọn ọkọ ẹ Bólú ti fẹ́ tó sí gangan ọmọ Kẹ́hìndé o alájà Kẹ́hìndé Táíbà ṣebí ipò mọ̀ ẹ́ níṣe láwọn ọkọ ẹ Aláàjì Rasaki Àlàó ọmọ alágbàdo ọdẹ ọmọ atapẹ́tẹ́ wọnú omi ọmọ gègèrè wodò sànyà ìsànyòrè ràn ó tẹ̀yìn lárí ìdí rẹ̀ ni
omi gẹ́gẹ́rẹ́ ló ṣẹ́jú ní lẹ́nu nílé àwọn bàbá ọkọ yẹn gangan. ọmọ olókùúta mẹ́ta lóde Ìgbòho, ọ̀kọ́kọ́ ní lẹ́sẹ̀ gbẹ̀rẹ̀, ọ̀kan ní mọ̀ rọra, ọ̀kan nígbà tó mọ̀ Ìgbòho mọ̀ rẹ́ tí kí ló wá dé Ìgbòho mọ̀ rẹ́ iye ṣebí ibẹ̀ níṣe láwọn bàbá ọkọ ẹ̀ abẹ́rẹ́ mẹ́ta lóde Ìgbòho, ọ̀kan ń ṣẹ́, ọ̀kan tẹ̀, ọ̀kan tó kù náà fi hàn gbaṣọ níláwọn ọkọ ẹ̀ gangan ni. mo ní ẹkú ọdún ẹkú ìyẹdún kórí jẹ́ ẹ̀pẹ́ láyé. ẹ̀yin ò mọ̀mọ́ nífi tọdún èyí ṣàṣemọ́ lọ́lọ́ olómọ bá kí n tó mọ̀ wá lọ ẹjẹ́ ń dé láwọn bàbá yìí. Táyé Kẹ́hìndé ooo Èjìrẹ́ ará Ìtòkùn Èkó níṣe láwọn bàbá yìí gangan. Èkó àkété, Èkó àrómisálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀, ẹ̀gbọ́n ta ló lomi, ta ló lòkun, ta ló lọ sà kó wá. Èkó ló lomi ló lọ sà nílé àwọn bàbá ẹni gan. Èkó àdélé ibi àgẹrẹgbẹ sáré tẹ̀lé lẹ́sẹ̀ méjì lọ ni. Ọ̀yọ́ ní èyí lọ́mọ afíjú wọjà wọn apá gbẹdẹkẹ, ọ̀bù wọjà wọn apá ṣìyọ̀ṣìyọ̀. ó ní bójú ò bá tẹni ojú àtẹni tó tẹ̀ wá. ẹ̀yin lọ́mọ arẹ́sẹ̀ ṣòfò lé, ẹ̀yin lọ́mọ àtùpàkùtàn ọ̀nà bàjẹ́ lọ́jọ́ sí, àtùpàkùtàn ọ̀nà bàjẹ́ lọ́jọ́ sí. ó ní ẹni ọwọ́ ẹ̀ bá tó kó wá tún un ṣe nílé bàbá tó bí yín lọ́mọ, ẹni gbé dání tún un ṣe nílé àwọn bàbá ẹni. òṣùpá létèǹté sójú ọ̀run, abínú ẹni sọ pé kò lé dáadáa. ẹ bá ń bí sáré sọ́mọ lọ́rẹ́ tún un ṣe nílé bàbá tó bí yín lọ́mọ ni. wọ́n ní ẹni tó bá dé kòjò bá gbọ́n, onítọ̀hún ò lè gbọ́n mọ́. mo pé irọ́ ni ìlú ajé, níbi ajé tí wọlé tọ́ ni lẹ́sẹ̀kẹsẹ̀ lọ ni. Èjìrẹ́ ní sọjọ́ òbí lónìí ẹ bá ń kí wọn.